a ti ń kan ilé o, a ti ń kan ilé, a ti ń kan ilé Mr and Mrs Adédoyin. Ẹ káàárọ̀ gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV. Kò sí nǹkan tó dàbí olùrànlọ́wọ́ o. Mo gbàdúrà gbogbo ọkàn tó ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí, olùrànlọ́wọ́ àyànmọ́ yín lórúkọ Jésù, ẹ ó pàdé ara yín, ìyanu yóò sì ṣẹlẹ̀, ẹ ó ra àánú gbà. Ẹ jẹ́ ká jìjọ lọ wo fídíò yìí bí inú Mr and Mrs Adédoyin bó ṣe ń dùn tí wọ́n ń yọ̀. Ẹ̀rí báyìí ojú wọn ti yàtọ̀ gan, ọkàn wọn ti tún balẹ̀ sí i. Kò sí nǹkan tó dàbí olùrànlọ́wọ́. Ó yẹ jẹ́ ká lọ lókè lọ́hùn ká lọ wọlé tó kù láwùgbádùn. Èmi ló yẹ kẹ́ jẹ́ wọn kan lé. Èmi ló yẹ kẹ́ jẹ́ wọn kan. Wánà. Kọ́kọ́ bá ń gbé ilé yẹn náà. Bá ń gbé wá sẹ́gbẹ̀ báyìí. Bá ń gbé àwọn fáànù. Ẹ wo, èmi ni mo kàn o. Má gbọ́ tẹ́nibọ̀dì bá sọ̀rọ̀. Èmi ni mo kàn o, èmi mo gòkè. Mo ṣẹ̀ sọ̀kalẹ̀ tán sìn ni. Mo ṣẹ̀ lọ wẹ̀ pé mo ti parí iṣẹ́ lénìí. Àmà mi dà. Bá a mú àmà tí mo fi kan lé. Èmi mo kàn. So wọ́n kulẹ̀ tí ń na páànù sókè látàrọ̀. So àwa ẹ̀ṣẹ̀ máa ń na páànù tí wọ́n kè ní. Torí ó dùn kọjá bẹ́ẹ̀ dádì, ó dùn tí wọ́n bá sínú èèyàn jáde lónìí, ẹ rí bínú mi ṣe gẹ̀ẹ́sì, tí wọ́n bá rí inú èèyàn, tí wọ́n bá mọ sínú èèyàn wò, ẹ̀mí mímọ́ rí bínú mi ṣe dùn ó, Jésù o ṣé o, ẹ̀mí mímọ́ o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé. Wow. Ó ti wá ní bíbí. Ó ti wá ń bì. Ibi ìlànà pè ní ilẹ̀ rere. Ibi ìlànà gbogbo láwọn pè. Torí kò sí nẹ́tíwọ́ọ̀kì ní ẹgbẹ́ yẹn. Mo dẹ̀fẹ̀ ká nu páànù òkè. Tí wọ́n lọ gbọ́n lè gbà ń bí. Wọ́n lè gbà ń bí, wọ́n ti gun bẹ̀ tán. Wọ́n lè gbà ń bí. Ẹgbẹ́ ti nà òkè, a ti gbàdúrà sí lẹ́nu. Àbúta ní ìgbà lọ́wọ́ wa lókè. So kò sẹ́ni tó lè sọ pé orere àbírù nǹkan báyìí máa wù jáde níbí láàrin ọdún mẹ́wàá, kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sáwọn ìdílé yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu, ó jẹ́ ohun tó yà mí lẹ́nu gan, ó jẹ́ ohun tí náà mi dùn sí. I am so happy má lọ ìgbẹ́jú o. I am so ọlọ́tún ákẹ́ iná kò rire o, ẹ̀kẹ́ mi náà kò rire o. Àwọn táǹkì kò rire kò ní bàjẹ́ fún mi. Alánà pàánù sí ní kò sí nẹ́tọ̀kì ń bẹ̀rù. Ṣé táàrí nẹ́tọ̀kì lẹ́gbẹ̀ẹ́? Táàrí nẹ́tọ̀kì ó yẹ ká lè rí lẹ́gbẹ̀ẹ́. Bàbá ẹ wá ń na pàánù sókè fúnra yín. Ṣó wà bí ó ti lọ? Ó wá sà. Okay, sorry sir. Ẹ máa ra díẹ̀ díẹ̀ o. Ẹ máa ra díẹ̀ bá ń kú yìí. Ọyá bàbá, ẹ máa fà mí. Kẹ́ fúnra yín ṣàtúwà. Bàbá ẹ̀ ṣàdúrà. Oníjàse mọ fún wa o. Lágbára lọ́wọ́ Ọlọ́run òkè lánàá o. Ẹ̀mí jábọ́ o, ẹ̀mí ṣiṣẹ́ o. Yẹ́sẹ̀ sànú fún mi, àánú Ọlọ́run wà pẹ̀lú o. Ó ti lọ, ó wá ṣà. Gíga gbogbo ẹ̀yin tẹ̀ ṣàánú mi, ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín o. Kò ní tì mọ́ ọmọ yín, kò ní tì mọ́ ya yín ní gbogbo ọ̀nà. Mú ìdí, bá fún mọ̀mọ́ lówó, bá mú owó. Ní gbogbo ọ̀nà.
àánú Ọlọ́run ó fọ ọ̀fẹ́ yín náà o bí ẹ ṣe bá mi yọ owó ẹ̀kọ́ Màmá ẹ gbà. àbọ̀ Ọlọ́run ó dájú o. Wàá na páànù òkè jọ. Kéèdà. Jésù o ṣé. Dọ́lá wàá na páànù òkè ọlọ́tún. Ẹ wàá na páànù òkè. Jésù o ṣé. Jésù o ṣé. àdúrà ṣe. Jésù o ṣé. àdúrà o ṣé. ojoojúmọ́ Ẹ wàá na páànù òkè. ojoojúmọ́ ló kú tó ọwọ́ rẹ̀. ní ti dáadáa. Ẹ na páànù òkè. Jésù o ṣé. Jésù o ṣé. Jésù o ṣé. Ẹ wá ẹ̀yin ẹ ṣáájú. Jésù o ṣé. Jésù o ṣé. Jésù o ṣé. ẹ̀mí ẹ ṣé. Jésù o ṣé. Jésù o ṣé. ẹ̀mí máa ṣe. Jésù o ṣé. tó bá jà yóò ṣe. o ṣé. 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 ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín. gbogbo ẹ̀yin tẹ̀ wá lọ́wọ́ ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín. bàbá mi ṣe lọ àgbèrè yóò ní dókun lórúkọ Jésù. ẹ̀ ní gbọ́mọdù. ẹ̀ ní gbáyàgò. Alo lọ́jọ́ náà kọ́nà bí ó kọ́. nínú ayé òní lójú o ẹni ṣiṣẹ́ ẹni ìbẹ̀rẹ̀ níbi tí láti lójú o. Ẹ̀yin tẹ́yìn náà bẹ́ẹ̀ kọ́lé wàá na páànù òkè. ó gbà tẹ̀yìntà kò wá ní wọlé tì yín kò wá ní wọlé tì yẹn ní kábàámọ̀ ìgbẹ́ ṣe mí lóore ní kábàámọ̀ ìgbẹ́ ṣe mí lóore o. ẹ máa rọ́wọ́ yọ ní gbogbo ọ̀nà ẹ máa rọ́wọ́ yọ ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbà tẹ bá ti ń lọ rẹ ẹ máa bọ̀ ọ́rẹ́ ni tẹ bá ti ń lọ rẹ ẹ máa bọ̀ ọ́rẹ́ o. gbogbo àwọn èèyàn tí ẹ ti jọ rìn káàkiri lórúkọ Jésù ọba yóò ní báyìí o. ní jáde àìwọlé o kò ní jẹ́ ti yín ààbò Ọlọ́run ó dájú lórí ọwọ́ Ọlọ́run yóò nà sí yín lára ọwọ́ Ọlọ́run yóò máa bá yín gbé yóò máa bá yín jẹ yóò máa bá yín mu lórí gbogbo èso yín lórúkọ Jésù ẹ̀ ní dààmú ogun àtẹ̀yìnjà kò wá ní wọlé tì yín kò wá ní wọlé tì yín o ẹ̀yin aláàánú mi ẹ̀ ní jábọ́ o ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ̀ ní bá yín pa o ayé ò ní gbé yín pa ayé ò ní já yín bọ́ ayé ò ní já yín bọ́ bí ẹ ṣe ń kí mi kú oríire lónìí oríire náà kárí o gbogbo ọ̀nà yóò kárí wa ẹ̀mí mímọ́ yóò ṣe ní kárí ẹ̀mí mímọ́ lórúkọ Jésù ohun tó ti dá kò ní dìbàjẹ́ ohun tó ti dá kò ní dìbàjẹ́ o èmi alábàárù Ọlọ́run ọmọ ṣe ẹ̀mí ẹ̀ mà ṣe èmi aṣẹ́gìtà Jésù o ṣé o Ọlọ́run pé bàbá mi mú ṣe ó sì délé fún mi ládé ó mú lè rí rẹ̀ sẹ́nu ayé mi ó mẹ́gàn mi tó mú yà mí tán Jésù o ṣé o ajídára rere mọ́mọ́ yàn Ọlọ́run o ṣé ẹ̀mí ẹ̀ ṣe Ọlọ́run o ṣé gbogbo ẹ̀yin aláàánú lórí afẹ́fẹ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní rúkú yín wálé wọn ò ní rúkú yín wálé wọn ò ní rúkú yín wálé ìdààmú ò ní tọ́ sí yín ọ̀nà tẹ́ ń gbà jẹ́ tẹ́ ń gbà mú lórúkọ Jésù ayé ò ní dípa ayé ò ní dípa o wọn ò ní dẹni àkọlẹ̀mù ẹ̀ ní dẹni àdíyelé ogun ọjọ́ tó ti pẹ́ lórúkọ Jésù ayé ò ní fi pamọ́ sí yín lára àìsàn tí ò ní gbóògùn ayé ò ní fi bẹ̀yìn wò lórí ọmọ ayé ò ní fi bẹ̀yìn wò lórí aya ayé ò ní fi bẹ̀yìn wò lórí ọkọ ayé ò ní fi bẹ̀yìn wò gbogbo tó dì nínú ayé yín lórúkọ Jésù kò ní dẹkùn gbogbo tó dùn nínú ayé yín kò ní dẹkùn bí a ṣe ń ṣàánú mi lórúkọ Jésù ilẹ̀kùn àánú mọ́ sí fún yín yóò mọ́ sí fún yín yóò mọ́ sí fún yín yóò mọ́ fún sí fún yín ẹ mú mi kúrò láyálégbé ẹ mú mi kúrò láyálégbé ẹgbẹ́ kọ́kọ́rọ́ ilé ẹ fi sí mi lọ́wọ́ ilẹ̀kùn àánú ò fọ́ ilẹ̀kùn àánú ò fọ́ ilẹ̀kùn àánú ò fọ́ ẹ rí ògo Ọlọ́run ẹ rí ojú rere 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 Ọlọ́run lórúkọ Jésù ẹ ti gòkè ẹ̀ ní wálẹ̀ ẹ̀ ní jábọ́. Màmá yìí wọ́n fún wọn ní 50,000 tí wọ́n tó fi kọ́ ilé wọn. ẹ ṣé o ẹ ṣé o ẹ ní ṣiṣẹ́ o ẹ ní ṣiṣẹ́ o wọ́n á parẹ́ lọ́la ẹ ní a máa ṣiṣẹ́ bọ́ o síbi wíńdò ẹ máa ní mọ́ni o ẹ máa ní mọ́ni o ẹ máa ní mọ́ni o kò ní tán lọ́wọ́ yín kò ní tán lọ́wọ́ yín àánú ò ní dẹ́kun lórí ọ̀rọ̀ yín àánú ò ní dẹ́kun lórí ọ̀rọ̀ yín ọyẹ àgbàyọ̀lé yóò máa wọnú ayé yín yóò máa wọnú ẹbí yín ìbànújẹ́ ò ní wọnú sẹ́yìn ìkorò ò ní wọnú sẹ́yìn ẹ máa rọ́wọ́ Ọlọ́run ẹ máa wọ Ọlọ́run ìpè bàbá mi Démọ́lá Àmúsàn yóò máa pè yín lọ ni ìpè bàbá mi Démọ́lá Àmúsàn yóò máa pè yín lọ bó ṣe pè mí báyìí lórúkọ Jésù Kristi yóò máa pè yín lọ ni ẹ ní jábọ́ ẹ ní jábọ́ ẹ gba kọ́kọ́rọ́ mi rẹ́tì ẹ gba kúrò lọ́wọ́ wa ẹ fún wa ní kọ́kọ́rọ́ láńdọ̀dù ẹ máa ṣe Ọlọ́run ẹ máa ṣe o ọkọ̀ ọdún náà ni mi ìfọkàn sí Jésù ò ṣe 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 Jésù náà Jésù ò ṣe. Ẹ ó dàn wọ́n tún wọlé wò ilé yìí ni bàbá ilé mi rẹ́ǹtì kan o ilé mi rẹ́ǹtì kan o it's your house ilé yìí ni wọ́n ń kàn lọ́wọ́ yìí ẹ̀yin wo ni ẹ̀ ń kanlẹ̀kùn oríire ẹ̀yin wo lẹ̀ ń kanlẹ̀kùn oríire tẹ́ ń kanlẹ̀kùn tí nǹkan yẹn ń dùn yín lọ́kàn ọdún yìí ní ilẹ̀kùn yẹn máa ṣí oore tẹ́ ẹ̀ retí ẹ̀ oore tẹ́ ẹ̀ retí ẹ̀ oore tẹ́ ẹ̀ fọkàn sí kó tó di oṣù kẹfà Ọlọ́run ìpè yìí
ó yọ̀ǹde fún Àmín. in the name of Jesus. Amen. ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí tọkọtaya yìí ẹ súnmọ́ ìyàwó yín ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ orí ọjọ́ alẹ́ bàbá tó ti wọ 66 mọ́mí how old are you? 50. màmá 50 wọ́n ti wà lọ́jọ́ alẹ́ wọn already wọ́n ti ń súnmọ́ ọjọ́ alẹ́ oore dẹ̀ wà lọ́jọ́ alẹ́ mo kí n kú oríire ẹ dìde mo kí n kú oríire màá fẹ́ kẹ́yìn èèyàn náà máa pè wọlé kẹ́ kí wọ́n kú oríire ọjọ́ èèyàn bá ń kanlé ọjọ́ ọ̀la àṣírí ilé ọkọ bò ariwo táwọn èèyàn máa ń pa ní pé wò á ní ṣàjẹ́ ń bo ilé mi ẹ̀ ń bá ti kọ́lé lókè á máa sáré á lóun fẹ́ ṣe kí ni o á lóun fẹ́ bù tẹ́ ń bá ti ọkọ̀ bo ilé náà àṣírí kí ni àṣírí ilé yẹn ṣe kí ni o ó ti bò àṣírí ilé yẹn ti bò báyìí wọ́n ti kangi abẹ́rẹ́ wọ́n kangi ṣé bá ń ṣe rìkọ́dì ìgbà tán kangi tán lágbára ẹ bá ń ṣe rìkọ́dì ìgbà tán kangi tán ẹ ṣe rìkọ́dì yẹn kan mídíà nìyẹn tó tọ́ mídíà tí àwọn mídíà gbà so ọ̀nà tí ń kàn yìí ọlọ́run yóò ṣàṣeyọrí ẹ̀ now ẹ mọ̀ bá ń dárúkọ ẹ̀ a máa ṣe window electricity iná ilẹ̀kùn plumber máa ṣiṣẹ́ mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́nìkan ló ń fún 50,000 mo ti sọ from day one mo ní ẹ̀yin tí ẹ̀mí ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn mo sì máa wà live lọ́la ńgbọ̀n bá kàn tán a lè rí beauty a máa rí beauty ìparí ìbọn ṣe kàn a máa rí beauty ẹ̀ lọ́la a máa wà live títí aago kan ní ọ̀sán ọ̀la a gbé live láago kan lọ́sàn ọ̀la Nigeria time 1 p.m. for you to see the beauty of the roofing of the house so a jọ rí ní ọ̀la yìí so nǹkan tó máa ṣe é ṣe pọ̀ ńlẹ̀ díẹ̀ ẹ̀yin tó lọ máa fún lórí ọ̀fẹ́ ẹ̀yin tí a jọ bẹ̀rẹ̀ mi ò kí báyìí ló ṣe máa dá o èmi rò pé lákàkọ́ yàrá kan dẹ̀ wà ń bẹ̀ àwọn èèyàn dẹ́ni no 2 bedroom ni ó rèé o ó ti ń jiná o. ẹ̀rọ lẹ túkọ̀ wò mẹ́mẹ́ ilédè ẹ̀rọ lẹ jẹ̀kọ́ ọ̀lẹ́ ti délẹ̀ o ilé ti jiná ó ti débẹ̀ so wọ́n ṣe German floor wọ́n ti ń kan àwọn àgbà ni wọ́n kan ọ̀gá kápẹ́ńtà ẹ̀ máa bọ̀ ẹni tó kan lé ẹ̀ máa bọ̀ àwọn ló kàn nígbà bá dọ̀la ẹ rí beauty ilé tí wọ́n kàn brother wa ni wọ́n àwọn ni wọ́n kàn is doing well àgbà kápẹ́ńtà ni wọ́n àwọn náà wà ní foundation wa so ẹ wà register o so wọ́n try gan gbogbo àwọn tó bá ṣiṣẹ́ ilé ìpátá ni màá fojú wọn hàn so dàgbà fẹ́ gbéṣẹ́ fún wọn ṣé ẹ lè ṣiṣẹ́ l'Àbújá ẹ lè ṣiṣẹ́ l'Èkó l'Oǹdó everywhere bó ní ẹ lè ṣe ní agbede méjì ọ̀run àtàyè ẹ lè máa lọ sá yóò dà fún yín. so mọ́mí mo kí yín kú oríire o ẹ ṣàdúrà fáwọn èèyàn pé wọ́n ṣe ibi wọ́n bá dé yìí. ibi tá a bá dé ibi tá a ti bẹ̀rẹ̀ ibi tá a tún tẹ̀síwájú nínú ayé mi sí ẹ ṣé o ibi tá a ti bẹ̀rẹ̀ a máa ṣe ibi tá a bá dé. Àdógbà Jésù fífi tá a mú wa lọ. Àṣẹ o, ẹni jábọ̀ o, ẹni sílẹ̀ tẹ̀ o, ilẹ̀ onírin máa ń yín o. Lórí ọmọ lórí ọkọ ẹni dẹni àkọlẹ̀bò. Ogun ẹgbẹ́ ẹgbẹ́ kò ní ṣẹlẹ̀ sí yín o. Agogbàjọ wà nílùú fún yín o. Wọ́n ní já yín bọ́ o níbi ògo lórúkọ Jésù ẹ máa mókè o. Bí a ṣe ṣàánú ẹni aláìní ìrànlọ́wọ́ wa dìde fẹ́yìn o àánú ọmọ ọkọ tó yín ní gbogbo ọ̀nà ẹ mọ̀ rí ọwọ́ Ọlọ́run o bí a ṣe ṣàánú ẹni aláìní ìrànlọ́wọ́ wa dìde fẹ́yìn o ìpè bàbá mi yóò pè yín ní gbogbo ọ̀nà bó ṣe pè mí ìpè bàbá mi Dẹ́mọ́lá Ọmọ́sọ ló pè mí ìpè wọn máa pè yín náà nírìn àjò ẹ ní jábọ̀ o bí a ṣe gborí ilẹ̀ láì nígbanú lè bọ̀ wálé ayọ̀ wá ní mú yín ayọ̀ wá ní mú yín o ẹni dẹni àrùkà ẹni dẹni àdíyelé o wọn ò ní fẹ́ gbà fún
fún yín lóúnjẹ iná ọmọ ò wá ní jó yín iná ọkọ̀ ò wá ní jó yín bàbá mi Dẹ́mọ́lá Músọ̀lọ́ kò ní sí lẹ́tẹ̀ o ilẹ̀ ní orí mọ́ o ilẹ̀ ní orí mọ́ ní gbogbo ọ̀nà bàbá tí ìlú yọ mọ́ sí ni bàbá tí ìkọ́ yọ mọ́ sí ni ilẹ̀kùn àánú ó dìde àánú ó fọ́ lórí ọmọ yóò fọ́ lórí mami jò yóò fọ́ lórí girama yóò fọ́ lórí àbúrò wọn yóò fọ́ lórí ẹ̀gbọ́n wọn yóò fọ́ lórí gbogbo Dẹ́mọ́lá Músọ̀ yóò fọ́ wọn àánú Ọlọ́run ẹsẹ̀ mi aláàánú lóde ẹgbẹ́ kọ́kọ́rọ́ mi rẹ̀ ti ẹgbẹ́ kọ́ lọ́wọ́ mi ẹsẹ̀ mi donílé ilẹ̀kùn àánú ó sí o júùtà tẹ̀yìn wá lọ oore 10 million yóò wọlé kẹ́tì yín o ìrànlọ́wọ́ ojoojúmọ́ àánú ojoojúmọ́ síwájú sí yóò wọlé tìyín yóò wọlé tìyín oore òjijì yóò wọlé tìyín lórí mọ́míjọ́ yóò wọlé tìyín lórí aya yóò wọlé tìyín ní gbogbo ọ̀nà lórúkọ Jésù bí ẹsẹ̀ rẹ̀ mí lẹ́kún torí ẹ̀rẹ̀ mí lẹ́kún ni àtọ́kùn ọdún láti ń pa yìí kò sí kankan Ọlọ́run máa jẹ̀mú ó sì wá mú sẹ́ òní mi tú ó sì múlẹ̀ rí ayọ̀ ó mú sẹ́ fún mi Jésù ọ̀sẹ̀ àwí máa yẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Jésù Olúwa ó dàbọ̀ ṣe ń dúpẹ́ kò easy kẹ́ ẹ tó mú 1000 lápò mú bọ̀ kẹ́ ẹ tó mú 1000 lápò fún yàn it's not easy iṣẹ́ làwọn èèyàn ń ṣe látàárọ̀ yìí iṣẹ́ náà ń ṣe látàárọ̀ yìí èló lẹ́lòmíì ó gbangba bá parí now kì í wá ṣiṣẹ́ tí wọ́n ṣe nílé tán nílé tó dúró yìí owó iṣẹ́ tí wọn ò ṣe irú owó bẹ́ẹ̀ wọ́n ń pè ní owó àánú owó ojú rere pé a fẹ́ kọ́lé fún un kì í ṣe nínú iṣẹ́ rẹ̀ ẹni ó ṣiṣẹ́ ẹ̀ mọ iye ọdún tí ó tó kọ́lé tẹ́yìn bá sọ pé owó ojúmọ́ lè yóò mọ̀ dá kéèyàn tó kọ́lé ó yàtọ̀ sí pé wọ́n ní kì í ṣiṣẹ́ rẹ̀ a fẹ́ ṣàánú ẹ̀ a fẹ́ bá a kọ́lé irú rere báyìí mò ń fẹ́ Olúwa àwọn tó súnmọ́ mi ń fẹ́ Olúwa àánú tí ò ṣe é ṣàkàwé àánú téèyàn ò retí ẹ̀ oore téèyàn ò retí ẹ̀ Ọlọ́run àtàwọn tó fẹ́ mi fẹ́re àtẹ̀mí àtẹ̀bí à ń fẹ́ o mọ̀jẹ̀rú oore báyìí mọ̀jẹ̀ ò dáwọ́ dúró ní ọ̀dẹ̀ mi àti àwọn tó wò ẹ kàn pín nígbà méje ẹ bá share nígbà méje kẹwàá máa ẹ bá ti fẹ́ share kẹ́ congratulations sí ẹ̀dínlẹ̀ congratulations so a ní window mélòó báyìí 9 windows a ní 9 windows wọ́n dẹ̀ máa ṣe ilẹ̀kùn wájú ta àtẹ̀yìnkùlé àti ilẹ̀kùn yàrá méjì kitchen àbí a plaster now mate mo ní máa kó sílẹ̀ yìí nígbà wo náà May 20 ìbẹ́ni ni May 2 èyí ni May 2 wọ́n á kó sílẹ̀ yìí bàbá ẹ dìde Jésù ta wọ́n ń dọ̀bálẹ̀ fún Jésù ẹ kí Jésù dáadáa ẹ kí Jésù dáadáa ẹ kí Jésù dáadáa ó máa ṣeun mi ó máa ṣeun mi ó máa ṣeun mi May 20 ó máa ṣeun mi ó máa ṣeun mi ó máa ṣeun mi Jésù mi ó ẹ ṣé o ẹ máa ṣeun 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 Jésù o ẹ ṣé o ẹ máa ṣeun ẹ máa ṣeun ẹ máa ṣeun ó ṣé olóore ó máa ṣe olóore ó gbọ́dọ̀ tó níláyè láti máa yé wájà ní gbogbo ọ̀nà ṣe ní gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ o bàbá bí mo bá yíra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ bí mo bá yíra nílẹ̀ kó tó fún yíra o bàbá bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn Ọlọ́run Adémọ́lá o bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn ẹ̀ẹ́dù ti ṣe yìí mo mọ̀ pẹ́ wá bẹ́ẹ̀ tí máa ń ṣe nìyẹn o Ọlọ́run Adémọ́lá o bẹ́ẹ̀ tí máa ń ṣe nìyẹn ẹ̀ẹ́dù ti ṣe yìí mo mọ̀ pẹ́ wá bàbá nígbà tí mo rí bẹ́sẹ̀ tó bàbá nígbà tí mo rí bẹ́sẹ̀ tó
bàbá nígbà tí mo rí bẹ́sẹ̀ tó mo wá sọ pé ọpẹ́ ló yá. Ọlọ́run ó ṣe ẹ̀mẹ́ ṣe Jésù ó 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 ṣe. Wọ́n máa kó síbí. Kí ni May 20 bọ́ sí? Kí ni May 20 bọ́ sí bá ń tún wò? Bó lẹ́yìn ṣe mọ̀? Birthday yín lè fẹ́ wọlé tẹ̀. Kí ni birthday yín? 19, so birthday yín Sunday ni. Ọlọ́run ti mú. Òní ó gbé oúnjẹ Sunday ọjọ́ wo. Òní ó gbé. Ẹni tí ń ṣe birthday Sunday. Wọ́n ló gbé. Head medical team Àgbàlá Gabriel Foundation ẹ lọ kọ́ nùwé àwọn ni ó gbé oúnjẹ ọ̀fẹ́ Sunday tó ń bọ̀. So May 20 that's Monday. Ṣé Monday ni? bẹ́ẹ̀ni. May 19 à ń lọ sẹ́kọ̀ọ́ ní ìbá ní ká ṣe ń rọ̀lẹ́ May 19 ẹja ṣí Monday náà gbogbo ojú ó lè pé màá lè jàmàlà 9 àtẹran 12 wàá mú kí n kó rire Ọlọ́run ṣe nǹkan ayọ̀ ni Ọlọ́run ti jẹ́ ó ṣe é ṣe Ọlọ́run ti ṣe fún yín ó ti ṣe fún yín ẹ dìde màmá ẹ dìde ìbílẹ̀ ló ti dúró ẹja bọ́ wájú ilé Ọlọ́run ní kì í ṣe èèyàn o Ọlọ́run ní kì í ṣe èèyàn o bí mo ṣe ń sọ lọ àwọn kan tó fún 50,000. ẹ ṣe o kò ní tẹ́ lọ́wọ́ yín o òkè láìmọ̀ lọ o àníjábọ̀ o wọn ní kúkú wálé o ẹ ní sílẹ̀ ibi tẹ́tà gbé àjẹtẹ́ gbà máa yóò ní jábọ̀ o ẹ̀mí mímọ́ o ṣe o ẹ̀mí mímọ́ o ṣe o ẹ̀mí mímọ́ o ṣe o Ọlọ́run o ṣe o ẹ̀mí ẹ̀ 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 ṣe o ẹ ṣe o ẹ̀ní ṣìṣe ẹ̀ní ṣìlẹ̀ ẹ̀ní ṣìṣe ẹ̀ní ṣìlẹ̀ tẹ̀ ayé ò ní mú yín ayé ò ní mú yín ẹ ṣe God bless you. Ẹ ṣé o àwọn èèyàn kan máa ń pè ẹ̀yin wọlé fẹ́ kí wọ́n kú ẹ máa bọ̀ ẹ fẹ́ kí wọ́n kú oríire owó yìí kẹ́ kí máa rọra bọ̀dá yìí o fẹ́ kí wọ́n kú oríire o fẹ́ kí wọ́n kú oríire ó yá àwọn èèyàn ti pè wọlé gan o fún ìdè àmọ́ṣà ó yá máa pè báyìí èmi náà fẹ́ kí wọ́n kú oríire pé mo bá yín yọ̀ o just 1 minute ó yẹ máa pè sí WhatsApp àbí normal call ẹ fẹ́ kí wọ́n kú oríire ẹni tí Ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn lájọ parí ilé ìfún wọn ilé tàti kan a ṣe wíńdò a ṣe ilẹ̀kùn a ṣe táìsì a ṣe sọ̀fẹ́nẹ́sì ilé wọ́n á ṣe iná agbẹ́tẹ́lẹ́tì wọ́n á fa omi fún wọn láti inú church wọ́n á rọ̀nù omi fún wọn báyìí àwọn náà máa ṣí tà wọ́n máa pọn mi bẹ̀ bàbá kì í ṣe pẹ́ lọ́ máa pọn mi kànga o ẹ mọ̀ sí bàbá kí lè lẹ́ máa ṣí. a máa ṣí táìpù. sáà ẹ sọ̀rọ̀ bàbá. a máa ṣí táìpù. bàbá láwọn máa ṣí táìpù. dádì ìyá yìí ti dópin ó dópin bàbá ní a máa ṣí táìpù táìpù la máa ṣí bàbá ẹ sọ pé tap ẹni tap ẹni ta ẹni ta ẹ̀yà tap wọ́n ti gbà á èyí táìpù kan o bàbá máa ṣí táàpù wọ́n máa ṣí wọlé wọ́n máa ṣí omi ẹ̀ máa jáde wọ́n máa ṣí o fẹ́ kí wọn you want to congratulate them ó yá call in 07054900751 07054900751 ẹ fẹ́ kí wọn àbí ẹ fẹ́ kí wọn kó rírà bí sórí ètò lẹ́wà ẹ pè padà mà orí ètò lẹ́wà ò fẹ́ kí wọn mú kọ̀ọ̀bẹ kẹ́yìn kan kí wọn kó rírì pé oríire yìí yóò ṣe kí ni o yóò kàlẹ̀ o hello orí ètò lẹ́wà
sórí ètò lẹ́wà ó yẹ kí bàbá kó rire wọ́n kì í kó rire yẹ. ẹ ṣé sá o ẹ ṣé o kò ní tán lọ́wọ́ yín náà o ilẹ̀ pàánù ó sì fún yín ní gbogbo ọ̀nà o àmín Jésù àmín àmín Jésù àmín Jésù. Bí a tí pásítọ̀ bá lè gbà wá láàyè a máa ń ṣe kíní kan ní powder jẹ́sà kí ni mọ́dà sọ́kà wò sí wáyé ṣe. Ta ẹ fẹ́ ṣe báwọ̀dàjẹ́sítà John Plummer mo tẹ́ sọ báwọ̀dàjẹ́sítà kí náà fi ṣe sà sọ́kàwé ok ẹ bá wọn ṣe new modern sọ́kàwé ó yá ẹ máa bọ̀ ìgbà la máa rí yín ẹ wá lọ́la tó wá di Saturday àbí Monday ẹ máa bọ̀ Monday Saturday ẹ ṣe sà ọmọ àṣìṣe kan mi eléyìí náà ni sà yes sir yes sir ọmọ ràn yín lọ́wọ́ o ẹ ra ní ọmọ ẹ ṣé o wọ́n bá yín ṣe báwọ̀dàjẹ́sítà sọ́kàwé gbàlódé ẹbí mi náà ṣe rú ẹ o. So God bless you. Ọ̀la ẹ máa retí wa live ní aago kan lọ́sàn-án. Wọ́n á ti parí ilé yìí ní kíkọ́. Kájọ wo bí gbogbo ẹ ṣe lọ. Agbé Ọlọ́run ga orí ọ̀fẹ́ àti àánú. Ojú rere fún tọ́lọ̀ ń ṣe fún ìdílé kò ní bàjẹ́ o. Àmín Jésù. Ẹ̀mí yín máa lò. Àmín Jésù àmín. Ẹ̀mí yín máa lò. Ẹ̀mí yín máa lò. Àmín Jésù. Àmín Jésù. Ẹ̀mí yín máa lò. Ẹ̀mí yín máa lò. Àmín Jésù. Ẹ̀mí yín máa lò. Àmín Jésù. Ẹ̀mí yín máa lò. Àmín Jésù. Ògo díẹ̀ mi pín ogun ò ní jẹ́. Àmín Jésù. Àmín. Ògo díẹ̀ mi pín ogun ò ní jẹ́. Àmín Jésù. Ògo díẹ̀ mi pín ogun ò ní jẹ́. Àmín Jésù. Àánú yóò sọ̀rọ̀. Àmín. Ìrànlọ́wọ́ á dìde. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Ilé yìí May 20 lálàáfíà ní píparí ẹ ó kó wọbẹ̀. Àmín Jésù. Ọlọ́run yóò bu àṣírí. Àmín. Ọlọ́run yóò yanjú. Àmín. Àjọ yin Ọlọ́run. Àmín. Kò sí ní tó lè ṣe Bẹ́ẹ̀ni, kò sí. Ọlọ́run. Àgbà ọgbọ́. Kò sí. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ṣé mọ́mí ẹ bẹ́ẹ̀ kí wọn mọ́mí ẹ ló mà. Ẹ bẹ́ẹ̀ kí wọn kó rere. A wà lórí ètò báyìí mà ẹ rà mà. In the next 30 minutes, 30 minutes, yes ma, ẹni wọ́n ṣe o. Ẹ ṣé o kò ní tán lọ́wọ́ yín o ẹni jábọ́ o ibi ẹ ti mówó kò ní tán bẹ́ o àánú yóò mọ fọ̀n bẹ́yìn náà o bí ẹ ṣe ń pèsè fún wa lórúkọ Jésù kò ní tán lọ́wọ́ yín o ẹ mọ ránú Ọlọ́run lórí ọmọ ẹ ránú Ọlọ́run lórí ayé ẹ ránú Ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ́ bá dé dúró lórúkọ Jésù àánú Ọlọ́run yóò mọ fọ̀n fún yín ìrànlọ́wọ́ Ọlọ́run yóò mọ dìde o níbi gbogbo tẹ́ bá ti kalẹ̀kùn ọ̀nà ọmọ sí fún yín ni o bàbá mi Démọ́lá Músà wà ní ìdòkú o ìpè yóò mọ fọ̀hún sí o àánú Ọlọ́run yóò fọ̀hún sí lórí aya yóò fọ̀hún lórí ọmọ yóò fọ̀hún lórí àbúrò yóò fọ̀hún lórí ẹ̀gbọ́n yóò fọ̀hún lórí gbogbo ìdílé yóò fọ̀hún o mọ wá fi gbogbo àwọn protocol ẹ ní ṣìṣe o ọba yóò wà ní báyìí ní gbogbo ọ̀nà àbí ẹ ṣe ń bá mi yọ ìdùnnú náà kárí yín o gbogbo ilé tó ti ṣe rere lórúkọ Jésù kò ní dákun o ẹ máa rọ́wọ́ Ọlọ́run o ìrànlọ́wọ́ Ọlọ́run yóò wá dìde ayé ò wá ní mú yín pa ayé ò wá ní mú yín pa ayé ò wá ní mú yín pa ègbó ayé ò ní go yín àìsàn tí ò gbóògùn lórúkọ Jésù wọn ní fi pamọ́ sí i lára àìsàn tí ò gbóògùn wọn ní fi pamọ́ sí i lára o ẹ ní dání àkọlẹ̀bò ẹ ní báwọn nájà wàràwàrà ọjà òjijì lórúkọ Jésù ẹ ní báwọn náà o oró gèdè mi pé kò ní jẹ́ ti yín o oore báńkálẹ̀ Ọlọ́run ó ṣe fẹ́yìn náà oore báńkálẹ̀ Ọlọ́run ó ṣe fẹ́yìn náà oore báńkálẹ̀ Ọlọ́run ó ṣe fẹ́yìn náà gbogbo wa náà fi kó oríire ayayọ̀ rere o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o Jésù ọṣẹ Jésù oníjì o.
ṣe kápẹ́ntà. Ó dà sí ìsẹ́yìn tí ń gbé mọ́gà ó dà. Ọ̀gá ni wọ́n ọ̀dọ̀ yìí náà wà lẹ́ẹ̀dá ní ìlú. Bọ̀dá ọlọ́run ṣàtúnyẹ. So, ó ti gọ́ ọ̀dẹ̀.